lásìsì ìfaróbí ọkọ̀ mọ́ríyàgọ̀ bàbá rọ́ṣì ìdájọ́ ẹgbẹ́ tó bá níyì tó mú ṣe. Mushin lásìsì ní ọmọ farobi báyọ̀ kẹ́ Mushin gbogbo yẹn kú àlù òdì ẹ̀ṣẹ̀. àbọ̀ bàbá mi ní àmì inú àti èmi àyìnlé náà ń rí ní farobi. Báyọ̀ lẹ́ni bọ̀. Nígbàbọ̀ yóò ṣe ọkọ̀ káyà àtù. Bàbá káyà àtù bàbá bọ́lá lé. Sumami Ayla ọmọ làmúdá ní Yusufu mi. ọkọ̀ padà ṣẹ̀wà mi Sumami ọlá bàbá Kuram bàbá kọjú bọ́lá bàbá tó ọgbọ́n mi yìí. àwọn kan fi kì í fẹ́ àwọn ti kẹ́kọ̀ọ́ fi kì í ní oṣù. Quality wood. Extra quality wood. Fine wood. Ìlú pẹ̀tùlọ̀ ọ̀wà tó pé pàwọ́. Ànábì Yusufu gbogbo Mushin. Ànábì Mushin. Wọ́n sọ pé ànábì ó jáwọ́ ẹ̀. Ànábì gbogbo Mushin. Àyìnlá ní Yusufu. Gbogbo Mushin ti mọ̀. Ànábì gbogbo Mushin ti mọ̀. Gbogbo Mushin ti mọ̀. Ànábì gbogbo Mushin. Sọ̀rọ̀ aláwọ̀ àti tènìyàn. Lálálálá. Kó tó ní bẹ̀rù aláwọ̀ wá sí ayé. Àdúrà onígbà òun kì í bá. Kó tó àbọ̀ kékeré ní ìlàdé. Gbogbo ṣàtúnṣe òfin lówó. Ọmọláyé òbí kì í àìlàdé àmì.
ń bọ̀wọ̀ àwọn àrúgbó ọkùnrin obìnrin gbogbo nípa wọn rẹ̀ ìgbà yẹn ló bá kíta lókè ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bí orúkọ àwọn jẹ́ ara yóò kàbọ̀ àṣà ẹ̀ yusuf ojú ìwé òkè ríbi ilé ayé ń bí yusuf wọ́n làkúdà ó ọlọ́run ọba ó àtẹlẹ́ ní àyà yẹn yusuf àbúdá ọlọ́run ọba ó àtẹlẹ́ ní àyà yẹn ọmọ bó ti ṣe ń ṣe sáwọ́ ẹ̀rú ẹ̀ tó dá ọmọ bá mi sọ ẹ̀ yusuf ní àbúdá àyìnlá ẹ̀ yusuf ní àbúdá ó. ọkọ̀ pàdé ṣẹlẹ̀ rí Yusufu ní àwùdá ọlọ́bàbà bójú wọlé ọ̀bàbà tó ń bọ̀ rí àyílá àyílá ẹgbẹ́ ọgbà bíkì bí ẹ o aláṣẹ ẹsẹ̀ quality báyìí àyílá ẹgbẹ́ ìwọ tó ní gbọ́dọ̀ ti ṣe wípé ọmọ Mushin ọmọ ìgbàdá báwọn ìtọ́ pè é àgbẹ̀lẹ́wò fún ẹ̀ àìláàdé ikú àdúgbà ẹ̀ fún wa o àìláàdé ìlú ìṣòro ọmọ rẹ̀ là ìlà o ẹgbẹ́ Mushin ẹ̀ léèrè látọ̀lá àtọ̀bí Mushin ọmọ rẹ̀ là ìlà. Àwọn ní màá ní dáadáa, ikú òní ọmọ náà lọ́wọ́ wa, ikú òní wà lọ́wọ́ wa, ọmọ rẹ̀ àìlá o, kí n kọ́kọ́ ló máa ń ṣe o, ó ṣe ìṣàkóso ọmọ rẹ̀ àìlá o. Sílẹ̀ gbogbo rẹ̀ fún ẹ, sílẹ̀ fún ọ. Àyìnlá sílẹ̀ fún ọ rẹ̀ fún ẹ, sílẹ̀ fún ọ rẹ̀ fún ẹ. Ọlọ́run ló wọ̀ ọ́ lọ́wọ́, ọlọ́run ló wọ̀ ọ́ lọ́wọ́ ẹ̀mí. Ó sì wù ọ́ láti mú sílẹ̀ fún ọ rẹ̀ fún ẹ.
Mushin lápapọ̀. Bẹ́ẹ̀ni Yusufu o. Àbùdáyé. Alábẹ́lẹ́ ní ìṣàdúrà fún ẹ o. Àdùwàsí. Ọmọ ẹ̀kọ́ ẹ̀. Obìnrin ọmọ Mushin àjìnà. Ìwé ni wọ́n. Omega. Ọ̀yà kó dàbí Yusufu. Gbogbo yìí pátápátá. Ẹ ṣáà mi tọ́jú bàbá mi. Àrò tí mi ta òní. Ee adé. Àbùdá adé. Àbùdá bí Yusufu. Gbogbo ọmọ kékeré. Mo bá ti tẹ̀lé bàbá bàdàgbà. Àjọ ẹ̀ á gbà. Ọ̀dọ́ ẹ̀ á tò. Ó ní ẹ̀rù ọlọ́wọ́ bá o. Òfojú bàbàdàgbà. Ó ní kí ìṣe máa bá òṣàdúrà. Mo bá yọ kí bá wípé. Bàbá àbílí ìtẹ̀bí. Àìlà ní ìlú Yusufu. Ọkọ̀ tàbí ṣe wà àrí ẹgbẹ́. Gbogbo ẹ̀yin ọmọkùnrin Mushin, ẹ̀yin ọmọbìnrin Mushin. Ẹ̀kọ́ náà yóò Yusufu tọrọ. Ọlá yóò Yusufu tóbi tọrọ. Gbogbo ìgbà pápá. It's a small body. Big engine. Small power, mighty. Small body. Big engine. Iṣẹ́ ní Yusufu. Ó dà bí ẹni àpapọ̀. Mercedes Benz 600. Ọwọ́ àtẹ̀jì. Ọkọ̀ sínú fíjọ́. Àìdí ọmọ fọ́nà òbí àwọn ọba bí ọba rí. Iṣẹ́ gidi ni. Ọlọ́wọ́ ọba tó fi ẹ̀dùn wá nínú. A ò ní sunkún lórí ẹ̀. Ọlọ́wọ́ á wá ṣe gbogbo ọ̀dọ́ Mushin pátápátá. Lólórí rẹ̀ bó ti ṣe ṣe wọn náà. Ní agbára ọlọ́wọ́ ọba. Gbogbo wa ní kàn nílò wa lọ́wọ́ fi jáyé. Wọ́n máa lówó pé ìránṣẹ́. Òyìnbó ní ìlú. Igi sábà òun pa o, igi ló sọ lówó. Báyìí extra quality òun ló sọ lówó. Ó ṣe bẹ́ẹ̀ lóyò, ó padà wá sí o. Tó bá gbọ́ kí lè lóyò, ìlú òun ló fi ń ṣe. Àtúntò wálé lọ́jọ́ náà lódò. Gbogbo ẹ̀yin ọmọ Mushin ọ̀dọ́. Ẹ̀wọ̀n ti Yusufu kàdé kọ́rọ́. Ẹ̀yin náà ẹ̀ ń dàbí Yusufu. Ẹ̀ ń tu Yusufu lọ. Májìlá àti ìwádìí. Ọlá Yusufu kò wá nílé rẹ̀ àbí. Ọlá àbàlọ́. Ọlá àbàlọ́. Yusufu àbàlọ́.
Aisha, ọ̀dà jàmbá mi. Àwọn abẹ́kẹ́ ayé ilé ọmọ àdúgbò. Olórí táyà ilé rù, ayé akéèké ọmọ ilé rù. Ọ̀dà Aisha, ọ̀dà jàmbá mi. Kó tọ́jú abẹ́kẹ́ ayé. Abẹ́kẹ́ ayé ilé wò kọ́rẹ́ náà. Ọmọ àdúgbò. Ọmọ yìí lè ọmọ káyọ̀sí ayé lè jẹjẹ ọkọ mọta ọkọ lè kọ Báyọ̀mí bàbá Àìṣà. Ọlọ́bàjì bàbá gbogbo Mushin. Àìdè owó ọmọdé bàbá tèmi ilé ní wàásù arábá mi. Ọ̀gá pátápátá gbogbo kan lọ́sọ̀. Chief Superintendent of Police ni a sọ pé fún ṣọ́kọ̀ mi ní ìṣọ́kọ̀ ìṣọ́kọ̀ àti láríwájú ìṣọ́kọ̀ àti ìṣọ́kọ̀ àti. Ó bọ́ lọ́sàn lọ́wọ́ ẹ̀ ló wà ìṣọ́kọ̀ àti. Ọ̀pọ̀ lọ́sẹ̀ lọ́wọ́ rẹ̀ ló wà ìṣọ̀lá rẹ̀. She's superintendent police officer. Ó
tiẹ̀ bàbá mi ni àbí mi ọmọ bá wọn bí. bàbá tẹ ní ọmọ bọ́lá òmì arábá bí mi wá ìdí àjò. Small but mighty. Okay, lójú. Ó tóbi ìkù ó ṣeun. Ṣọlá ọmọ kíwákíwá. Olú ọmọ ló kí àìní ayé. Ọlá ìgbàdé mọ̀nà ò pé o. Ọ̀gẹ̀dẹ̀ aláyọ̀. Láìpẹ́ adé mọ̀ bá o pé.
ọ̀sán fàrọ̀ bí. aláìdè ká mú kí ìmọ̀ èyí tó kù wọ́n sọ òun lọ́mọ́ mú. ikú nípa ẹ̀ fún mi kí n rí yín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. táwọn omi ta òun mi bí mi. ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ o. àjẹ́ àgbẹ̀ wọn ò lẹ́yẹ fún. ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ. láyé olùmọ̀ àyìnbá máa bá wọ́rù méje. ìwé ni wọ́n fi gbé àwọn bí. ayé àrẹ̀sẹ̀. mo bá bọ̀rù mẹ́fà. ìwé ni wọ́n fi gbé àwọn bí. láyé kókó dùkú. mo wá bá ọmọ àrọ́bọ̀ àtàṣọ. ẹgbẹ́ sọ́yọ́ aláìdé mi ọmọ parọ́ bí. ẹni bá bá mú ṣíṣe òní ẹgbẹ́ tó pẹ́rù ẹ̀ kó sì jókòó lọ. àìdé mi
ló fi ẹ̀ṣọ́ ọ̀gá o kò yẹ bí wà láwùjọ o. Ìwọ ọba ló fi ẹ̀ṣọ́ ọ̀gá kò bínú òyìnbá. Orin lọ́kọ̀tọ̀ fún àgàmọ̀ síwájú fídíò mi. Wọ́n gbọ́dọ̀ jábọ̀. Àbíyá ọ̀rọ̀ bí ẹ̀kọ́. Ṣé pàdé tọ́jú bá àwọn àbí àwọn ẹ̀kọ́? Businesses, workers, ṣé pàdé tọ́jú bá àwọn àbí àwọn ẹ̀kọ́? Ọ̀ṣun, alẹ́ òwáìn. Báyìí àṣẹ olúwa ní ọ̀pọ̀ ọmọ ìjọba já. Ṣé pàdé tọ́jú bá àwọn àbí àwọn ẹ̀kọ́? Ọmọ tó súnlẹ̀, ṣé pàdé tọ́jú bá àwọn àbí àwọn ẹ̀kọ́?
ọmọ fáwọn ó tó mọ ó tó. Kẹ̀kẹ́ o fáwọn mi kẹ̀kẹ́ o táwọn rí ìdìlà sí. ọ̀dọ̀ tó bá gbé
sí. Àgbààgbà ó máa sí. Àgbààgbà ó máa sí. Àgbààgbà ó máa sí. Ìlú ìbàjẹ́ ayé lẹ́kùn ilé ẹ̀dá o. Bàbá bá rọ̀ sí àìdé. Àìdé kan líle. Ẹ jẹ́ ká pariwo dání torí tàrí ìdí ọmọ Fáró.